mi nínú ilé, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí káàkiri àgbáyé, ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di. Àní rí bá wọn gbé sọnù bí ò ṣe bí ọmọ. Fáfàní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi náà ni Dr. Abiz Abolade. Ojúkójú ò ní wò ẹ̀yin náà o. Ìwọ̀nba tó kù tọ́dún yóò fi parí, àtèmi àtẹ̀yin àní ráwọn owó, àní ráwọn ọmọ. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá, àní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí ìkànnì yìí. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo bẹ̀ yín, ẹ bá mi subscribe sórí ìkànnì yìí. Nǹkan tí ò bá yé yín lórí àwọn fídíò tí mo bá ṣe, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń comment. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Àwọn nǹkan tí mo bá sọ nínú àwọn fídíò tí ò bá yé yín, ẹ láǹfààní àti bi mí léèrè, màá dẹ̀ ṣe àlàyé fún yín. Màá ṣàlàyé fún yín dáadáa. Ẹ káàbọ̀ sórí ètò àṣírí lílo ewé àti egbò àwọn bàbá wa. Kí mo mú wá fún wa lénìí? Gbogbo wa la mọ̀ pé ọdún yìí ti ń parí lọ. Ọdún yìí ti ń lọ sópin. Ẹ̀mí wa ò ní lọ sópin. Wọ́n ti gbé owó tuntun jáde báyìí. Owó tuntun yẹn kò ní wọ́n lápò yín, kò ní wọ́n lápò tèmi náà. Àṣírí kan ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ fún wa. Bíbò àṣírí ni. Òògùn bíbò àṣírí ni. Báwo la ṣe ṣe? Màá ṣàlàyé ẹ̀ fún wa. Ẹ máa bá mi kálọ. Ẹ wo ohun tí ó wà ní ọwọ́ mi. Ẹ ti rí báyìí. Ẹyin ni. Ẹyin òróró. Tá mọ̀ sí ẹyin ìbílẹ̀. Ṣé ẹyin ìbílẹ̀ yìí tó jẹ́ tí ẹ̀jẹ̀ ò tí ì sàbálé ní o, tó jẹ́ ẹyin tuntun, ẹyin òróró tẹ́lẹ̀ yẹn ṣe yé. Ó lè jẹ́ ti èní, ó lè jẹ́ tàná, kò pọn dandan kó jẹ́ pé ẹyin tó bá ṣe yé lọ́wọ́lọ́wọ́ la máa lò. Kẹ́dì ẹ̀ sá máa ti bàlé, òun ni wọ́n ń pè ní ẹyin òróró tẹ́lẹ̀ ò tí ì sàbálé lórí. Báwo la ṣe máa wá ṣe? Màá ṣàlàyé ẹ̀ fún wa sí. Ṣé rí iṣẹ́ yìí, iṣẹ́ tó dáa ni o. Iṣẹ́ bíbò àṣírí tó dájú ni. Àtèmi àtẹ̀yin àṣírí wa ò ní tú. Ọdún tá ń wò níwájú yìí, á jọ péjú ṣe ni. A á rówó ná, a á rówó lò, a á rán owó níṣẹ́. Gbogbo ṣe ń jẹ́ tọlọ́run. Owó ló dùn sáyé, àtèmi àtẹ̀yin a á rówó sáyé. Àní bá wọn ráwọn owó. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. Àní sìnkú aya, àní sìnkú ọmọ. Òun á ní dúró ìṣẹ́jú márùn-ún fẹ́nì kọ̀ọ̀kan nínú wa. Ọdún tá a fẹ́ bọ́ sí yìí á tù wá lára, kò ní le koko mọ́ wa. Ní tá bá dáwọ́lé ayọ̀ sí eré. Ní tá bá bẹ̀rẹ̀ lọ́wọ́ Olódùmarè, gbogbo ẹ̀ pátápátá Olódùmarè ló máa ṣe fún wa. Ṣé rí ẹyin yìí? Ohun tí ó wà ní ọwọ́ mi yìí, ìsasùn tá fi ń jóògùn, òun lẹ́ ń wò ní ọwọ́ mi yìí. A wà mú ẹyin yìí pẹ̀lú 500 naira. 500 naira òun la fi wé ẹyin yìí ní ara. Ṣé ti rí báyìí? Owó tí a ná ní ìlú tí a wà ń bí nù. Tó bá jẹ́ pé ẹ̀yin tí ẹ wà ní diaspora, tí ẹ bá lè rí ṣe, owó tí ẹ ná ní ibi tí ẹ wà, òun ni kí ẹ lò. Òun ni kí ẹ lò. Báwo la ṣe wá ṣe? Ẹyin ló wà lọ́wọ́ mi yìí. A wá fi ẹyin yẹn sínú owó yìí. Ìyẹn ẹyin ìbílẹ̀ ni o. Ẹyin ìbílẹ̀ ni o.
ṣé ẹ ti rí báyìí? A fi owó yìí a fi bo ẹyin yìí dáadáa. Tó bá wù wá a lè fi òwú funfun a lè fi wé a lè fi òwú funfun wé dáadáa. Òní tó bá wù wá ni o a lè fi òwú funfun wé. Òní ẹ̀ ń wò ní ọwọ́ mi ẹ rí pé mo ti fi wé báyìí. Wọ́n máa ń pe kinní kan ní ẹ̀má àgbò. Ẹ ti rí báyìí? Mo ti fi wé báyìí. A wá fi owó àti ẹyin a fi sínú ìsasùn. Òun lẹ̀ ń wò ní ọwọ́ mi, ìsasùn tá a fi ń jó òògùn. Ṣé rí ẹ̀má àgbò? Òní nǹkan tí wọ́n ń pè ní ẹ̀má àgbò ní ẹ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹni ẹ fẹ́ ra ẹ̀má àgbò bó ṣe máa rí nìyí ó máa ń lẹ̀ mọ́ ara wọn ni. Ẹ ti rí báyìí? Tẹ́ bá dọ́dọ̀ eléwé ọmọ tí ò bá lẹ̀ mọ́ra wọn tẹ́ ẹ fà tí ò lẹ̀ mọ́ra wọn kò ní ṣe ẹ̀má àgbò nìyẹn. Ṣé ẹ ti rí báyìí? Ó máa ń lẹ̀ mọ́ ara wọn ni. Ó máa ń lẹ̀ mọ́ ara wọn. Ṣé ẹ ti rí báyìí? Ẹ̀má àgbò yìí a wá fi bo ẹyin yìí mọ́lẹ̀. Á jẹ́ kí ẹ̀má àgbò yẹn kó pọ̀. Mo lo eléyìí kù ni. Mo lò ó kù ni. Tó ti yé báyìí ni? Èyí tí mo lò kù ní èní nìyí nígbà tí mo ṣe fún èèyàn. Tó ti yé báyìí? Ṣé ẹ ti rí lọ́wọ́ mi? Ẹ̀má àgbò ni. A wá fi ẹ̀má àgbò a fi bo owó yìí àti ẹyin mọ́lẹ̀. Ẹ ti rí báyìí? A ti fi bò mọ́lẹ̀ báyìí. Ṣé a ti fi bò mọ́lẹ̀? A wá fi odidi atare kan a fi lé lórí. Ẹ jẹ́ ká fi dérí ìkòkò yẹn ká fi dé pa ká fi dé. Òní ẹ jẹ́ ká jó o. Tó ti yé yín? Ẹ jẹ́ kí a jó o. Bá ti wá gbé kaná a lè gbé sórí igi a lè gbé sí orí crowpot a lè gbé sórí gas náà. Ṣé ẹ rí tí a bá ti wá gbé kinní kaná tó bá ti ń jó ẹyin yìí ó máa fọ́ ìgbà tí wọ́n á yin bọ́ọ̀mù ni. Ó máa dún gbòòlà. Tó bá ti dún yẹn ó ti ń jó nìyẹn, ẹ má bẹ̀rù. A jó iṣẹ́ yìí a jó tí ó di èédú. Bá ti wá jó tá a ti jó tán ẹ jẹ́ ká lọ̀. Ṣé a ti lọ̀? Ká lọ̀ kó kúnná dáadáa. Ìdájí ọjọ́ kejì òun là á lo iṣẹ́ yìí. Tá bá jó lénìí báyìí a lè jó ní bí ọwọ́ ìrọ̀lẹ́ a lè jó láwọ̀ àárọ̀ ìgbà tó bá wù wá náà ni. Bá ti wá lọ̀ tó kúnná dáadáa ìdájí ọjọ́ kejì òun là á lò ká tó sọ̀rọ̀ sí yàn. Ká tó sọ̀rọ̀ sí yàn ó lè jẹ́ bí bóyá bí 5 o'clock. Pé a ti lè sọ̀rọ̀ sí yàn tá bá jí ká wá fi ọtí sinap ká fi lò ká ṣàdúrà sí ká ṣàdúrà bíbò àṣírí owó sí. Bá ti wá ṣe báyẹn tán ẹ jẹ́ ká lò ó. Lẹ́ẹ̀kan náà là á lò ó. Ẹ̀ẹ̀kan ṣoṣo òun là á lo iṣẹ́ yìí. Ó dá mi lójú. Ó dájú o. Àmọ́ Elédùmarè ó dájú jù lọ. Kò jù báyẹn lọ. Iṣẹ́ àṣírí bíbò ni. Ẹ̀yin tí ẹ ti subscribe ẹ jọ̀ọ́ bá wa subscribe sórí ìkànnì yìí. Àbùsí ń tolókun àbùsí ń tọlọ́sà owó ò ní mọ́ lọ́dẹ̀dẹ̀ yín. Ẹ̀ní ráhùn owó. Ẹ̀yin tí ẹ ti subscribe mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀ní náà kan tán kẹ́ ẹ torí kan. Orúkọ mi ò yí padà. Orúkọ mi náà ni Dr. Abiz Abolade. Ire o.